ibi tí mò ń bọ̀rọ̀ lọ rè lónìí ó ti tó ọjọ́ bíi mẹ́ta kan tí ìròyìn kan ti wà ní orí ayélujára. Evangelist kan rèé tí wọ́n sọ wípé apààyàn ni evangelist ni ó pera ẹ̀. Ìjẹ́ ṣé nínú ẹ̀sìn mùsùlùmí a lè rí ẹnìkan tó máa sọ wípé òun evangelist Alfa Abdulhakeem, àbí nínú ẹ̀sìn àbáláyé a lè rẹ́nìkan tó lè pera ẹ̀ ní evangelist Ifátómilọ́lá, evangelist Noah Ezekiel. Mo wá sọ wípé tẹ́ ẹ bá rí fọ́nrán yẹn wò, tẹ́ ẹ bá rí fọ́nrán yẹn gbọ́, tẹ́ ẹ mọ̀ọ́mọ̀ má sọ̀rọ̀ lórí ẹ̀. Bíbélì wa náà sọ̀rọ̀ nípa ẹni tó bá ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ikú lèrè ẹ̀ṣẹ̀, òun ní Bíbélì sọ. Bíbélì ní gbogbo ẹni tó bá mọ òtítọ́ tí ò lè ṣe òtítọ́, ó jẹ́ ẹ̀ṣẹ̀ fún ọ̀tá Ọlọ́run ló jẹ́. Ṣó wá yẹ kí ọ̀tá Ọlọ́run kó gbélé ayé? Ó túmọ̀ sí wípé ẹ̀yin náà tọ́ sí ẹni tó yẹ kó su ọlọ́mọ lọ́rùn kí wọ́n lọ sọ sínú odò. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. Gbogbo ẹ̀yin tẹ́ ń dá wàhálà sílẹ̀ lórí ayélujára nípasẹ̀ akatakítí ẹ̀sìn tí ẹ̀ ń ṣe nínú ẹ̀sìn àwa kìrìsìtẹ́nì, tẹ́ ẹ máa ń mú jáde pé àwọn mùsùlùmí àwọn ni wọ́n ń pààyàn, àwọn ni wọ́n máa tọ́ pé tó bá fẹ́ dùyàn lọ́rùn wọ́n á pariwo bísímìláì, wọ́n á pariwo Allahu Akbar, tí ẹ̀yin ò rí nǹkan gidi mú jáde nínú ìwé wọn tí a mọ̀ sí Àlùkùránì. Ṣùgbọ́n nǹkan tó jẹ́ nǹkan tó kù díẹ̀ káàtó níbẹ̀ òun lẹ́yìn máa mú jáde. Ó wá jẹ́ déédéé bẹ̀yẹn nìkan lẹ́ máa mú jáde. Kí ni nǹkan tó ṣokùnfà ọ̀rọ̀ yẹn pé ẹ pa ẹnìkan lélẹ́yìí evangelist kan ni tí mo gbé fọ́nrán ẹ̀ sójú àwòrán yìí, tí Ìkírun àbíbo ni ó ti ṣẹlẹ̀ ní Ọ̀ṣun State, tí wọ́n bá orí èèyàn lọ́wọ́ ẹ̀, wọ́n ń béèrè lọ́wọ́ ẹ̀, wọ́n béèrè orúkọ ẹ̀, ó lóun evangelist kìíní kan. Kí ló fẹ́ forí èèyàn yìí ṣe? Ó lóun fẹ́ fi ṣe ètùtù ọlà. Lórí pé mo fẹ́ fi ṣe ètùtù ọlà yẹn, mo máa fọ́gbà yángan lórí ẹ̀. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. Kò sí ẹ̀sìn kan tí ò ní àwọn karambani nínú. Kò sí ẹ̀sìn kan tí kò ní àwọn eléṣù nínú. Kò sí ẹ̀sìn kan tí kò ní àwọn èèyàn burúkú nínú. Bàbá ṣe rí èèyàn rẹ̀, bẹ́ẹ̀ náà la ṣe máa rí èèyàn bí. Ẹ̀sìn kìrìsìtẹ́nì wà, ẹ̀sìn mùsùlùmí wà, ẹ̀sìn ìṣẹ̀ṣe wà. Ṣé bẹ́ẹ̀ ni àwọn tó jẹ́ ẹlẹ́sìn ìṣẹ̀ṣe tó dáa kò sí? Ṣé bẹ́ẹ̀ ni àwọn mùsùlùmí tó jẹ́ mùsùlùmí òdodo tí wọ́n dára, ṣé bẹ́ẹ̀ ni kò sí? Ṣé bẹ́ẹ̀ ni àwọn tó jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tí wọ́n dára, tí wọ́n ń ṣòtítọ́, tí wọ́n ń ṣòdodo, ṣé bẹ́ẹ̀ ni kò sí? Àìmọye pásítọ̀ lẹ́kọ̀ọ́, ìjọ kan lára ìjọ àwọn aláṣọ funfun tí ó pa ọmọ ọ̀jọ́ ẹ̀ tó lọ rì mọ́lẹ̀ tó ṣe gbogbo ẹ̀, ẹ ò sọ nǹkan kan pa ẹ̀ títí ọ̀rọ̀ yẹn fi kú lọlẹ̀. Ẹni tó kú ni tiẹ̀ gbé, àbí bẹ́ẹ̀ kọ́? Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube. Ẹ̀yin mùsùlùmí ṣe ti wá rí i pé gbogbo àwọn pásítọ̀, gbogbo àwọn evangelist, gbogbo àwọn apostle tí wọ́n wà lórí ayélujára yẹn, tí wọ́n máa ń sọ̀rọ̀ against ẹ̀sìn míì tó yàtọ̀ sí ẹ̀sìn àwa kìrìsìtẹ́nì, ẹ ti rí i pé aláìṣòdodo, aláìṣòtítọ́ òun ni gbogbo wọn. Ṣé gbogbo wọn máa ní pé àwọn ò gbọ́ pé pásítọ̀ kan lélẹ́yìí, ajíhìnrere kan rèé, evangelist kan rèé nílùú ní ìpínlẹ̀ Ọ̀ṣun, tí wọ́n borí èèyàn lọ́wọ́ ẹ̀, tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé orí èèyàn tí wọ́n bá lọ́wọ́ ẹ̀ yìí kí ni nǹkan tó fẹ́ fi ṣe?
tó lóun fẹ́ fi ṣe ètùtù ọ̀la ṣebí ọlọ́run ló jẹ́ kí àṣírí ẹni eléyìí kó tú lè ṣe é tó bá jẹ́ pé ó bá wà successful wọ́n á wá sọ wípé òun náà pẹ̀lú àwọn pastor tó ní private jet tó lọ ra 100 acres tó fi ṣe camp tó kọ́ university tó ní nursery and primary school tó ní college wọ́n á máa fọ́ kàrà lórí ayélujára tó wọ́n bá lè kà àwọn aka pastor 50 àwọn aka pastor 100 tó ní private jet kí ni nǹkan tẹ́ ẹ mọ̀ tí wọ́n ṣe tí wọ́n fi débi tí wọ́n dé yẹn kí ni nǹkan tẹ́ ẹ mọ̀ tó ń gbé owó wá fún wọn kí ni nǹkan tẹ́ ẹ mọ̀ tó jẹ́ ìpìlẹ̀ ọ̀la wọn. evangelist Nwaisikh ẹ jáde wá ká ẹ wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí bóyá ẹ wá fẹ́ sọ fún wa yìí pé ẹni yìí lè jẹ́ evangelist ní tòótọ́ ṣùgbọ́n kó má mọ Jésù Kristi Olúwa wa rí ẹ jẹ́ kí n wá fi kọ́kọ́ kún fún yín kí n fi kíìpù ẹnu yín church. Júdásì ọ̀kan ló jẹ́ láàrin àwọn apọ́stélì 12 tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn Jésù Kristi Olúwa wa. Júdásì ṣé kì í ṣọmọlẹ́yìn Jésù òun ló padà ṣe ṣùtá fún Jésù Kristi. Full video on YouTube. ẹ láwo ikú ní YouTube.